wo bí ìgbẹ́jọ́ Alfa Abdurahman afurasí tí wọ́n bá Òkú Yetunde Nílé rẹ̀ nílọrin bó ṣe lọ lónìí ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹfà oṣù kẹta ó mà ní ìgbẹ́jọ́ Alfa Abdurahman Mohammed Bello tí wọ́n fẹ̀sùn kàn pé ó mà pa Afurasí Yetunde Lawal tó mọ̀ wáyé o pẹ̀lú àwọn mẹ́rin míì tí wọ́n jọ fẹ̀sùn kàn wọ́n. Ìgbẹ́jọ́ náà mọ̀ wáyé ní ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìdojúkọ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin o. Ẹsẹ̀ ò mà gbèrò lọ́gbà ilé-ẹjọ́ náà lónìí pẹ̀lú báwọn aráàlú bí wọ́n ṣe yabo ibẹ̀ láti wá wo ohun tí yóò ṣẹlẹ̀. Láti bí aago 7 òwúrọ̀ làwọn ọlọ́pàá ti dúró wámúwámú o tí wọ́n ti dí ọ̀nà tó wọ ilé-ẹjọ́ náà pa. Onídàájọ́ SB Mohammed tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ náà ó máa ṣàlàyé fún àwọn afurasí náà nípa ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. Lẹ́yìn èyí òun ni agbẹjọ́rò ìjọba láti iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ Kwara Isa Sakare ó mà sọ wípé iléeṣẹ́ ètò ìdájọ́ ní ìpínlẹ̀ náà wọ́n ti tẹ́wọ́ gba ẹjọ́ ọ̀hún láti gbé lọ sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó lágbára láti gbọ́ ẹjọ́ náà. Agbẹjọ́rò àwọn òbí ọmọ tó di olóògbé AS Ozen ó ní òun faramọ́ ìgbésẹ̀ náà. Lẹ́yìn èyí ó ní afurasí Abdurahman Mohammed Bello ó mà na ọwọ́ sókè láti sọ̀rọ̀ tí adájọ́ tó sì fún láàyè. Abdurahman ni òun nìkan ṣoṣo ní ọ̀rọ̀ ikú Afurasí Yetunde Lawal kan o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé bí Ọlọ́run ọba bó ṣe kọ́ wípé ọ̀rọ̀ ikú rẹ̀ yóò ṣe rí bẹ́ẹ̀ ló mà rí o, nítorí pé ní ọjọ́ náà òun lọ bá ara oúnjẹ tí yóò mà jẹ ni ìlú ń ṣàdédé bá nínú ilé tó ti kú, ṣùgbọ́n ó ní àṣìṣe tí òun ṣe ni bí òun ṣe kun òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ o. Abdurahman ó wá rọ ilé ẹjọ́ láti dá àwọn tó kù sílẹ̀ nítorí wọn ò mọwọ́ bẹ́ẹ̀ ni wọn ò mẹsẹ̀ nípa ọ̀rọ̀ náà. Nígbà tí adájọ́ bí léèrè ibi tí òkú Yetunde wà, ó ní òun ti kún wẹ́lẹ́wẹ́lẹ́ òun sì mú àwọn ọlọ́pàá lọ ibi tí òun da èyí tó kù ara rẹ̀ sí. Ó wá sọ fún ilé ẹjọ́ pé ọwọ́ nìkan ṣoṣo ó mà ló má kù tí wọ́n mà bá nílé òun o. Adájọ́ sọ pé òun kò lágbára láti tú àwọn afurasí yòókù náà sílẹ̀ nítorí ẹjọ́ tí ń lọ sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Agbẹjọ́rò fáwọn afurasí tó kù tí wọ́n mà mú òun náà mà pàrọwà sí adájọ́ o láti tú àwọn tó kù sílẹ̀ níwọ̀n ìgbà tí Abdurahman ti jẹ́wọ́ wípé lóòótọ́ òun nìkan ṣoṣo lòun mọ̀ nípa ikú Yetunde Lawal. Adájọ́ ilé-ẹjọ́ SB Mohammed ó ti wá sún ìgbẹ́jọ́ síwájú o di 20 oṣù yìí láti fagilé ẹjọ́ náà ní ilé-ẹjọ́ májísírèètì. Ó ní ìgbésẹ̀ náà ó ní yóò mú kí ẹjọ́ náà kó lè bẹ̀rẹ̀ padà ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ní 20 oṣù kẹta ọdún yìí. Lásìkò tí bàbá ọmọ náà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ èyí tó sàn tẹnumọ́ ni pé ìdájọ́ òdodo ìlò ń fẹ́ lọ́wọ́ àwọn adájọ́ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa bá wa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ráwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. A kú àtàárọ̀, a kú iṣẹ́ tòní, Elédùà yóò dé gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o.